Alhamdulillah wa sallallahu wa sallam ala rasulillah wa ala alihi wa sahbihi wa ala wa ba'd. Message kékeré ni mo kàn ní message kékeré ni mo kàn ní fún Malam Yusuf Adepoju. So message yẹn, so màá kó níyàwó mẹ́ta náà síbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ìfẹ́ kó níyàwó mẹ́ta síbẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kó síbẹ̀ kó má di kí n wọ́n upload video lẹ́mẹ̀wàá. So àti pé torí àjọṣepọ̀ tẹ́jọ́ wà láàrin táwọn rí, so ṣẹ́rí mi ní dáwọ́kọ̀ sáré ṣìtú torí pé mi ọ̀rọ̀ tiẹ̀ àti mọ̀ kó ọ̀rọ̀ tiẹ̀ ó gbé tiẹ̀ síta, ọ̀rọ̀ tiẹ̀ ó gbé tiẹ̀ síta. Malam Yusuf Adepoju àwọn ọ̀hún ẹ̀ nílé kọ́ tako oníṣúná kan àbí kọ́ so ntọ́jájúmọ́ lọ́jájúmọ́, so wọn ò rẹ̀ ní kọjá ìyá ara wọn kó àwọn fẹ́ máa sọ̀rọ̀ sọ àwọn àfa àbí àwọn fẹ́ máa dá sọ́rọ̀ ẹ̀sìn. Kí mi sọ pé wọn ò ní kọjá ìyá ara wọn torí pé a mọ̀ pé wọn ṣáà level bí àfa tó lè dá sí, so ìkọjá yìí ni kí wọn má sí nǹkan kó dẹ̀ máa dá sí. So òun ni ìjà kí n torí pé ṣẹ́rí ìlọ yín pẹ̀lú Saheed Shittu lọ́sọ̀dọ̀ Mufuti Ilorin Sheikh oníkíṣẹ́pà, òun ni ó fẹ́ fa mẹ́sẹ̀jì tí fẹ́ ṣẹ́rí a ti máa rí yín lóríṣiríṣi tẹ́ máa ń ṣe Malam Adepoju ẹgbẹ́ mi ìdákọ̀ Saheed Shittu ìyẹn tẹ́lẹ̀ àti mọ̀kọ́ rẹ̀ ò tiẹ̀ kò sí tí ò lè torí bọ̀ torí pé in tó bí dáná láti ilẹ̀ náà tẹ́lẹ̀ náà ó ti wọ́, so títí wá tẹ̀ ẹ́ pẹ́ tó fẹ́ tú ní àníyàn lóòótọ́ ni wọ́n á ti wá ti ń correct ẹ̀ yóò máa gbọ́. Èmi tí mò ń sọ yìí personally mo ti correct kí ló ń jẹ́ rí kí ló pe rẹ̀ yẹn Saheed Shittu mo ti correct ẹ̀ mo kí nọ́mbẹ̀ lórí kan náà lecture ẹ̀ message ẹ̀ bí ẹ̀ méjì mo dẹ̀ ṣìnà sí hà fún báyìí ìyẹn bá mọ̀ nípa ìsítẹ́ni bẹ́ẹ̀ náà àfà ẹ̀ máa sọ ìyẹn bá mọ̀ nípa ẹ̀ máa sọ torí pé kì í ṣàfà ẹ̀ kéwù ẹ̀dẹ̀ máa ta àwọn tẹ̀ ń sọ nítorí ẹ̀kọ́ bí mi nú lórí tó yẹ kí message ẹ̀ ni pé tẹ̀blígì tó ń sọpọ́tì tó wá ń bú Dr. Sharafu aláìdáná ń parọ́ tẹ̀blígì lè pààyàn ní èmi gan mo ní personal experience pẹ̀lú àwọn tẹ̀blígì èmi fúnra mi tẹ̀blígì ní mi là ń ṣe láti ilẹ̀ kó tó rí pé bàtà lọ́lé kí o lákẹ́kọ̀ọ́ pé eléyìí gan kò sọ́nà ńbẹ̀ àwọn ilé pèpè sẹ́gbẹ́ ni wọn pèpè sí Islam wọn pèpè sí Sunnah. So personal ọ̀rọ̀ Saheed Shittu tiẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ ẹ̀yìn náà ṣáà lè pín sìn gbogbo àwọn tó lọ́hùn bú náà ó ti padà lọ di ó ti padà lọ tẹnubọlẹ̀ lọ́dọ̀ wọn, so ọ̀rọ̀ tiẹ̀ mi ní nǹkan dá sọ̀rọ̀ tiẹ̀ yẹn, so kò ń ṣàfà ṣẹ́yìn náà kì í ṣe àfà, so ṣùgbọ́n a fún yín ní regard pé ẹ̀ ń gbájúmọ́ ẹ̀sìn fárùn khariji ilẹ̀ gbájúmọ́ ní aspect dáwà wọ́n pè ní fárùn khariji, so external dáwà ká máa fi pè láti ta wá sínú Islam ẹgbàjúmọ̀ àti ní problem pẹ̀lú ibèlì tẹ́ǹkà kò àágán ka ibèlì dáadáa, so àágán èmi gígan ọdún 7 years tó fi kọ́ ibèlì kò dẹ̀ fẹ́ sí nǹkan tó wà ní ibèlì tí mo pẹ̀jú tó. So tẹ́bá ọdún kan tí a wá sí Ìbàdàn ọbọ̀ ìwọlé tọ́pọ̀ àlẹ́ṣọ̀ kan ní Ìbàdàn ní sáìdì Sango kọ́ ni sáìdì Sango kọ́ ni àbúrò yín Malam Yusuf Adepoju àbúrò yín wọ́n jọyín ọkùnrin báyìí wọ́n jọyín àwọn lẹ́ran kọ́ pàdé wa ń bẹ̀ èmi mo ka ibèlì fún ọbọ̀ ìwọlé ọdún yẹn mo ṣe wà pẹ̀lú wọn 7 years mo fi wà pẹ̀lú wọn, so tọ́lá pàǹkà ibèlì kò ṣe pé à ń yọ ọkà á mọ bíbélì kún àwọn àlọ́ mi oríṣiríṣi fashion, so àfún yín ní problem àágànkà wà á kà pẹ̀lú mohaimina lálẹ́ yìí ẹ̀kọ́ six Islam ẹ̀kọ́ Kùránì tá a ti ní láàmà fi gáìdì rẹ̀, so torí pé tọ́lá ń sọ Kùránì kalẹ̀ fún nìyẹn ó ti wá tún àwọn òwe tó kù ṣe ó wá gáìdì ẹ̀ ó wá govern àwọn òwe tó kù ni ó wá control wọn èyí tó bá jẹ́ rọ́ńbẹ́ yóò ṣàlàyé rẹ̀. So a ní ìgbàdì sí kí n kọjá ìyára yín ìtẹ́bámọ̀ ẹ sọ sí ní àkídà tí ó gbádùn pé Jésù padà àmọ́ yóò táwọn Jamiu Adégún àtàwọn tó kọ ẹ̀ táwọn ní ìmọ̀ tó tẹ̀lé wọlé láti wá mọ̀ tọ́tù wá ń tẹnu bọ tí ò kàn táwọn nímọ̀ ń pa rẹ̀ yóò táwọn máa ń sọ. So ṣùgbọ́n àtàrà jẹ́ ọmọ kí o súnà tí èèyàn kọ́ súnà yìí kó súnà yẹn máa ń kọ́ ni o èèyàn kan fò mọ́ súnà o ọkọ̀ súnà dáadáa ni ọ̀sẹ̀ sì lè lórí ọ̀nà ìkẹ́ àkọ́ náà ni kó jẹ́ ọmọ kí o kọ́ lọ jìyà kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn àfáà súnà gidi ní gbogbo tó bá ti lè rí wọn kọ́ tó bá ti lè rí wọn kọ́ lọ́dọ̀ wọn, àbí kó wà pẹ̀lú àwọn ní súnà kó máa lọ sílẹ̀ kó máa gbọ́ lecture wọn kó máa ọ̀tún kọ́ súnà bẹ́ẹ̀ náà ó lè má jẹ́ olùmọ̀ torí pé ọ̀nà tó lè gbàdé olùmọ̀ náà ni kó jẹ́ ọmọ kí o, so ṣùgbọ́n ìyẹn ṣàmà kọ́ súnà ìyẹn fòmù súnà
so àìkọ́ bó ṣe yẹ kí èèyàn kọ́ àbáyé jókòó ti àwọn ṣe yẹ kí èèyàn jókòó ti bí àwọn tọ́kọ̀ láwọn náà ṣe mss kan tọ́ ṣe tọ́ lákìdá gidi tọ́ ọ̀dẹ̀ kẹ́kọ̀ọ́ so ìyẹn máa àwọn kan máa bọ́ mọ́ lọ́wọ́ tí wọn fi ní làkìdá tó gbádùn so àwọn kan oríṣiríṣi àwọn kan míì tó ta lọ́rùn nínú àwọn ìtẹ́ ìtàn rí lọ́dọ̀ yín Malam Adepoju so lòun náà lọ fọwọ́ dórí ilé ìtẹ̀lọ́kẹ́ oníkíṣípa so tó bá tẹ bá gbọ́ súnà yìí bí látara pé àwọn tẹ bá jókòó àwọn tẹ ń bá dìde tẹ ń bá jókòó àwọn tẹ ń bá lò tẹjọ wapọ̀ tó yẹ pé àwọn onísúnà gidi tó gbádùn ni tẹ́yì sì bá wọn tẹ́yìn náà sì tẹ̀sí yọ ń ṣe súnà òdodo ní ẹ́fà dẹ pé ẹ̀ ń dìde ìrìn àjò pé ẹ fẹ́ lọ jókòó sọ́dọ̀ oníkíṣípa lọ ṣe jókòó sí tẹ̀síìrù àbí jókòó sí lẹ́kṣọ̀n títà yìí di ṣí tí wọn náà ti wá nù tí wọn ń sọ̀tọ̀ kú sọ mbẹ́ òun tún bá wọn òun tún kí wọn kankan ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ nítumọ̀ náà ṣùgbọ́n ẹ̀yin sìn ẹ̀yin náà ti fi ra yín hàn báyìí so onísúnà gidi tó gbádùn ò lè lọ pé ọ̀dọ̀ ṣéèkù oníkíṣípa ní wàá lọ bí ẹ lọ àwa ń ro kàwé kálá kó fún wọn mọ̀nà so à ní problem pẹ̀lú wọn ju àwọn ẹ̀sìn tọ́kàn fẹ́ sọ di kíní sìn nísìnyí táwọn náà ń sìn táwọn náà sọ pé kẹ́rẹ́ àwọn ọ̀rọ̀ kan tó ti sọ sẹ́yìn sìn ṣé àwọn náà padà sọ pé àwọn náà ti kó jẹ tó túmọ̀ sí pé olórí ìgbà tó ń sọ yẹn náà sìn tó bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tó yẹ pé orí ìmọ̀nà lọ́wọ́ àgbà tó sọ ni so ṣé wọ́n á láwọn kò jẹ ní ṣé ẹ̀ máa ń sọ ọ̀rọ̀ ìmọ̀nà kó wá lóhùn kó mọ̀nà jẹ kí hàn sọ pé ní Ànábì sọ́lámù òdíṣẹ́ Ọlọ́run ni o káwọn yẹn máa bẹ̀ sí sọ pé ó sọ̀sọ̀kúsọ kó wá lóhùn kó jẹ báwo lè fẹ́ kó jẹ ṣé kò ṣòjì Ọlọ́run ni tẹ́yìí tí ó bá kẹ̀ bẹ̀yì tẹ́yìn tí wọ́n sì ọ̀rọ̀ tí ò dáa ni tí ó ṣẹ̀ṣẹ̀ rè fún náà lè fi lẹ̀ kó jẹ tó túmọ̀ sí pé nígbà yẹn náà sí lórí ìmọ̀nà lórí ìsìn náà sì àwọn ọkọ̀ tẹ́yìn ṣe náà sì kí nígbà wo láti sọ pé orí ìmọ̀nà náà ní ọ̀pọ̀lọpọ̀ tẹ́wà so àwọn problem ta ní pẹ̀lú yín nìyẹn tí ìjọba yẹn kúrò à ní problem kankan pẹ̀lú yín so lórí pé ẹ̀ ń pèpè sí bídíà lórí pé ń pèpè sí sufi pèpè sí bídíà tí ò ṣe ẹ̀sìn Islam táà ò sì lè gbà kẹ́ máa tó Islam lélẹ̀ kò ń ṣe so ẹ̀sìn Ọlọ́run eléyìí tó sì tó láti dáàbò bò jù náà lélẹ̀ so ló yẹ sí pé ní ìrànwọ́ problem ta ní pẹ̀lú yín yẹn so láàfin sọ pé nígbà tí a bá sì ń pèpè sórí rẹ irú yín a lè sọ pé àfẹ́ṣe papọ̀ láíláí débi táwa aláfẹ́ gbéra kí n tàbá ń rò pé nìkan náà jónú súnà tó náà bá ṣe irú rẹ̀ á bá wí náà ẹ wá gbé wa lọ kí oníkíṣípa so ṣé súnà náà lè wá gbọ́ yé débẹ̀ yẹn ṣé súnà náà lè wá ṣe débẹ̀ yẹn tẹ́ pé ẹ wá rí àfà súnà tẹ́ àfà tó ní tó ń sọ oríṣi tó ń pèpè Sufi tó náà àyàtì bàrùsàkíyà táwọn èèyàn pàdé ara wọn lára bàrùsàkíyà tó bá ti òkú àtàlàyé wọ́n pàdé ní àyàtì bàrùsàkíyà àwọn tó bá fárí òkú nìyẹn àwọn tó bá ní òun lórí àwọn àlàyé nìyẹn ṣùgbọ́n a máa ń pàdé ní àyàtì bàrùsàkíyà àyàtì bàrùsàkíyà ò fi wọlé tí ń pàdé ibo làwọn níbi ti sọ yẹn ẹ̀rí wo ló wà ń bẹ̀ yẹn kánà bí sọ pé a pàdé àwọn tó ti kú o nínú àwọn wòlíì o àtàwọn tó wà láyé o wọ́n lè máa pàdé ní àyàtì bàrùsàkíyà o ṣe tó ń dájọ́ rẹ̀ lọ́wọ́ nù sáré tọ́nà ló mọ tó ń kojú nù sáré lóhun lọ sí àyàtì bàrùsàkíyà kan àbí ẹni pé lọ́ọ̀lọ́ òde sọ ara ìranù táwọn Sufi máa ń pèpè sí nìyẹn ṣùgbọ́n náà ní iṣẹ́ kò fàlùkù jípa ṣùgbọ́n náà lọ́ máa ń pèpè sí so tẹ́yìn bá ṣe súnà gidi tẹ́yìn ṣe súnà gidi so ṣé irú ẹ̀ lé ibẹ̀ lẹ́wà gbéra lọ kí lẹ́fẹ́ lọ ṣe ń bẹ̀ ìbí Muhammadu ọ pín wọn sí òde pé káwá jẹun níjọ́ kan lọ́ba pọ̀ níbi ìdí àwọn náà síbẹ̀ Muhammadu ní ó ti fi ìbànújẹ́ sínú ìdùnnú mi ó ti fi ìbànújẹ́ ó ti gbóúnjẹ fún mi fi ìgbẹ́ yí etí abọ́ ó pè mí tún kò níbi ìdí àwọn à ń jókòó papọ̀ so bí Imam Ahmad ṣe kó bẹ́ẹ̀ ni so ṣẹ́yìn náà rí ẹ̀yà bó níbi ìdí àjókòó ṣùgbọ́n Ahmad tó ti ṣe àwọn láwọn sálàfù lórí ẹ̀ àwọn sábà náà bí ṣe bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ yàtọ̀ náà nígbà tó yé ọ̀fẹ́ wọ Mẹdínà tọ́fẹ́ wọ Mẹ́kà táwọn kèfèrí ìjà kọ́ wọ tọ́ ní wọn gbọ́dọ̀ kó nǹkan ọjà wá wọn gbọ́dọ̀ tọ́ fún wọn àwọn nábì ní condition tí ó dá yẹn gígé kèfèrí bá lóhùn ṣe Islam kánábì dá padà bí mùsùlùmí bá lóhùn Islam tó sáré kó padà sọ́dọ̀ àwọn àgbà lóríṣiríṣi condition tọ́tún ní kánábì kó sáyìn ẹ̀ tánàbí tuntun ní tọ́tún bá àlí tó bá nábì kọ pé Muhammad Rasulullah ló sáyìn lẹ́tà yìí wọ́n ní àwọn òfẹ́ Rasulullah ń bẹ̀ kókọ̀ kọ Muhammad lásán so lóríṣiríṣi ń bẹ̀ so níbẹ̀ ni a ti rí iná àwọn sahaba tẹ́sí pé nígbà tó sùn sábẹ́ igi torí gàtí àwọn ti wà ní Mẹ́kà pẹ̀lú àwọn àdúgbò àwọn kèfèrí táwọn ọ̀rọ̀ àwọn kèfèrí àwọn ọ̀tá Allah tó gùn ti Allah
àtànábì sallam àti Islam tó ń bọ̀ táwọn náà fẹ́ ha sùn lábẹ́ igi yẹn ó pé lóòótọ́ àníjà ó ti ní ká má jà àti ti ṣàdéhùn pa níjà ṣùgbọ́n ẹ̀yìn pẹ́ a sì wá sùn papọ̀ pẹ̀lú ẹ̀yìn kèfèrí ọlọ́màjẹ bó ṣe ìdè nìyẹn tó kù ń bẹ tó lọ sùn sábẹ́ igi mi ìkórìíra tẹ̀sìn náà ń pè yẹn so so Ànábì ní lè tí nígbàgbọ́ nínú àdìsí Abdullahi ibn Amr àti àdìsí tatu ni Anas bin Malik ni nínú Sahih Bukhari àyàfi tó bá ti ní nǹkan mẹ́ta náà tí ó bá ti ní nǹkan mẹ́ta yìí o ò lè tí rí adùn gbàgbọ́ o ò lè tí sọ pé o tẹ́sì pé èmi náà rí adùn gbàgbọ́ nílẹ̀ náà ní kíni kò máa fẹ́ràn èèyàn tó wí ti Allah al-hubbu fillah al-bughdu fillah tó bá ń fẹ́ràn èèyàn kan fẹ́ràn tó wí ti Allah tó bá dẹ̀ ń kórìíra èèyàn kan máa kórìíra èèyàn fún Allah torí ti Allah so dorú pé àwọn èèyàn bẹ̀sìn jẹ́ ìyá máa kórìíra wọn ní ìkórìíra tẹ̀sìn ni ìkórìíra tẹ̀sìn náà ni sàábẹ̀ ìṣe òun náà ni Muhammadu ṣe sẹ́yìn bá ń fẹ́ pé lóòótọ́ lẹ́yìn yẹ bẹ́ẹ̀ bá yẹ pé tẹ́yìn bá lọ ń jókòó tí àwọn níbi díà ṣé so ẹ̀kọ́ èyí ní ìròyìn kan ní ìròyìn pé tí Ànábì sọ pé èèyàn fi ní òdòdó pé àyàn ti mọ ìgbàgbọ́ èèyàn ti tètè ìgbàgbọ́ ṣé ó sọnù fún yín àbí kò sọnù fún yín yàtọ̀ wá lọ ń jókòó tí àwọn onísúfì wọn láwọn tó ń pèpè sí súfì tó ń pèpè sí yín tí ò ṣẹ̀sìn bọ́ọ̀ láti á pè yín lóní súnà á lè pè yín lóní súnà so eléyìí tó bá yẹ pé àìṣe ni àbí ojú pé kàṣà bá àwọn èèyàn ṣe kàṣà máa ṣàwọn èèyàn ẹ lọ mọ̀ pé kò bọ́ sí bùtá pé lórí pé intervention tẹ̀lé dúró lórí nìyẹn eléyìí yóò nullify jésù náà yín lè pẹ́ lóní súnà fọwọ́ kábíyà tó àfitọ́ ẹgbẹ́ yín náà fẹ́ tẹ̀lé náà ẹ wulẹ̀ pẹ́ lóní súnà káwókú mọ̀ káwọn fojú ẹ̀ wò yín ni so eléyìí náà ní àwọn kéèsì fẹ́ pè yín sí ni ẹni tí wọ́n sì fẹ́ràn àsìpẹ́lì tí wọ́n wò eléyìí ìwé tó jẹ́ fígọ̀ yìí yẹ kí wọ́n wò ní tó bá di jẹ́ fígọ̀ táyé yẹ kí wọ́n wò ní àwọn kan báyìí fún wọn so la fi ń pass message yìí sí so tó yẹ kí mo ní nọ́mbà Malam Yusuf Adepoju ni wàláhì mo bá pè wọ́n tó wọ́s mo ṣúọ̀ pé Malam Yusuf Adepoju wọn mi ìrọ̀ kọ́ máa ń dé kọ́ ṣùgbọ́n WhatsApp message ó súnmọ́ kọ́fẹ́ wò ṣùgbọ́n bá tilẹ̀ padà rí message yìí gan ń padà tún sọ reverse note eléyìí tí mo sọ yìí gbà tún sọ so ṣùgbọ́n pé ẹ ti spread kíní yẹn síta àwọn yẹn ti wò àwọn náà gbọ́dọ̀ spread correction yẹn síta so ìyẹn ó next week kálàkódà kó fún wa ní ẹ̀mí tá a máa fi gba òdodo tá a máa fi ṣe òdodo kálàkódà kó fún wa ìyẹn náà jẹ́ bó ṣe jẹ́.